bí tí n bá fóun lówó òun ò ní jẹ́ n gorí òun mo ní lọ́fà tẹ́mi náà fi ṣe yí mo sọ wọ́n bá ní wọ́n bá rẹ́rìn inú wọ́n dà pé inú mọ́rúwà mi lájọ wà lálẹ́ ẹjọ́ yẹn wọ́n bá rẹ́rìn òkú gbé ara rẹ̀ family plan tó ti ṣe tipẹ́tipẹ́ kò fẹ́ sọ fún mi ni mo wá rò pé ẹ̀yin mọ̀ pé ìyàwó mi ti ṣe family plan ẹ̀ẹ́dẹ̀ sọ òun gan ọgọ́ ọ̀sẹ̀ sọ inú báàgì aṣọ rẹ̀ mo ti rí ìwé family plan yẹn kó tẹ́ mọ̀ pé ń bẹ̀rẹ̀ still náà ó ti dé náà mo ti lé ìgbé family plan tó lọ fẹ́ ṣe tó ti ṣe olóhùn ètí ṣe tí kí wọ́n á tó fi ọwọ́ ara rìn mo ní ìwà àti dádì ẹjọ́ máa ń papọ̀ ẹjọ́ ṣe family plan pé dàsínú ìgbé dádì gan ti ń. ìyẹn pásítọ̀ dàsínú ìgbé dádì gan ti ń. ṣé church kan náà lẹ́jọ́ lọ. no landmark lèmi ń lọ dàsínú ìgbé pásítọ̀ ti ń bọ́ sùn. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń wò wá welcome guys to DG Naija. This one, wonders shall never end. So we say, how pastor go carry juju mix with spiritual work? I don't understand. With this video, we're going to be showing you how a pastor went to go and seek advice from another pastor, Tamosi Woli, to ask about what can it be done for somebody to stay away from gambling. And the spiritual work that I'm saying that mixed with juju is that they gave the woman the advice to use her own urine, early morning urine, to cook the meat, to buy meat and cook the meat and fry for both she and the husband to eat. My people, what is this world turning into? This is DG Naija, and to all those who are just joining us, we say thank you, welcome. All right, so this is a story to help me. They say wonders shall never end. Ile kamilara, o jamilara je. Ma oni paito. I beg your pardon. Pastor, she must have pe kó fi ìtọ̀ ara ẹ̀, kó fi bọ ẹran, kó dẹ̀ dín, kó dẹ̀ jẹ, kọ́kọ́ ẹ̀ náà dẹ̀ jẹ. She, your pastor cannot tell you to come. Let us pray together, Ani. And again, nǹkan bẹ láyé. Thanks to Oriyomi Hamzat for giving us more, for exposing so many things. I used to tell people, whether you fair or oko, there are still good pastors in this Nigeria. Yes, there are still good pastors. It's just that the bad one want to spoil the good one. Sure you get. Mama will video papo. We'll watch this video together. If not for Oriyomi Hamzat, there are so many weird things that would have been swept underneath the carpet that you don't know about. Kudos to Oriyomi Hamzat for exposing all this secret and diabolic power from some fake pastors. Don't forget, we still have real pastors. We still have good pastors. Because I don't understand why. Well, let me hear your opinion. After watching this video, I would like to hear your opinion in the comment section. And then, if you have not clicked on the subscription button, please do well to do it. Click on it. And if you love the video you're always watching on this channel, do well to what? Like and share. Guys, we are watching this video together right now. òun ò ní jẹ́ n gorí òun mo ní lọ́fà tẹ́mi náà fi ṣe yí mo sọ wọ́n bá ní wọ́n bá rẹ́rìn inú wọ́n dà pé inú mọ́rúwà mi lájọ wà lálẹ́ ẹjọ́ yẹn wọ́n bá rẹ́rìn òkú gbé ara rẹ̀ family plan tó ti ṣe tipẹ́tipẹ́ kò fẹ́ sọ fún mi ni mo wá rò pé ẹ̀yin mọ̀ pé ìyàwó mi ti ṣe family plan ẹ̀ẹ́dẹ̀ sọ òun gan ọgọ́ ọ̀sẹ̀ sọ inú báàgì aṣọ rẹ̀ mo ti rí ìwé family plan yẹn kó tẹ́ mọ̀ pé ń bẹ̀rẹ̀ still náà ó ti dé náà mo ti lé ìgbé family plan tó lọ fẹ́ ṣe tó ti ṣe olóhùn ètí ṣe tí kí wọ́n á tó fi ọwọ́ ara rìn mo ní ìwà àti dádì ẹjọ́ máa ń papọ̀ ẹjọ́ ṣe family plan pé dàsínú ìgbé dádì gan ti ń. ìyẹn pásítọ̀ dàsínú ìgbé dádì gan ti ń. ṣé church kan náà lẹ́jọ́ lọ. no landmark lèmi ń lọ dàsínú ìgbé pásítọ̀ ti ń bọ́ sùn ó ní irọ́ kìnìkan o mo sì ní talent kan pé mo máa ń lálà tí n bá lálà báyìí bí ẹ̀mẹ́ta mo ti lálà pé pásítọ̀ ń bá ìyàwó mi sùn mo máa ń wò pé so lè possible sà so nígbà wá di bíi Friday ọdún tó lọ yẹn náà sà mo wà nílé àwọn ọmọ mi ò lọ school gbogbo àjọ wà níbi Friday ọ̀dáná ráìsì ọ̀rọ̀ ajé wa sí gbogbo ẹ̀ last ball mi ó wá bọ́ta ó lóun fẹ́ wẹ̀ ìyẹn ìyàwó mi ó ti rúṣọ ọmọ yá ó wá bọ́ta sí ìta ọmọ last ball mi wá tẹ̀lé ibi tẹ́mi ti ń wo ti wà nílé tẹ́mi àti àwọn ọmọ mi jọ ti ń wo fíìmù nínú ilé mo sáà ń gbọ́ ariwo ọmọ yẹn ń ta wípé kí ló mọ́ ọmọ tí ń ké bá nígbà tí ń dé ta ọmọ yẹn nìkan mo bá ìbáyàwó mi máa ó ti fi ọmọ yẹn síta kò sẹ́ni ẹ̀bọ̀dé ń ta ilé tọkọjú àmọ́ kò sí yàn bẹ́ẹ̀ ni ọmọ yẹn ni mo sì mọ̀ pé ọjọ́ wọn náà ni mo jẹ́ sí mo wá kálẹ̀kùn kókókókókókó ó tó bí 10 minutes tàbí 15 minutes tí mo wà lẹ́nu ọ̀nà pásítọ̀ tí mo sì lẹ́kùn tí ẹ ti lẹ́kùn mọ́ rí à ń pe ẹnìkan ní yàkàlídì tó náà jọ ń gbé ìyá yẹn wá jẹ obìnrin wá jáde bó ṣe rí báyìí ó rí pé mi ni ó ní àyìn màpẹ́ yìí ni pé oníṣòwò ìdádì ni ó ní wọ́n wà nílé bí mo ṣe wá kálẹ̀kùn yẹn láti wọ́n á tánù mo ní èmi ni bàbá dúpẹ́ àmọ́ ní àwọn bọ̀ tí mo fi dúró ní ẹnu ọ̀nà náà ó tó bí ìṣẹ́jú 5 kí mo tó ṣílẹ̀kùn
ẹ tó yẹ pé tí n bá wá wọn lọ lé báyìí wọ́n máa ń kò yé mi ẹ má sọ ní story ẹ má jà ṣe ní di òfà fún wa ṣe suspect pé ìyàwó yín àti pásítọ̀ yìí ní nǹkan papọ̀ ni. bẹ́ẹ̀ ni sà bí wọn nínú ilé. ẹ gbà pé pásítọ̀ ti ń báyàwó yín ní nǹkan papọ̀. bẹ́ẹ̀ ni sà. nọ́mbà ìyẹn bẹ́ẹ̀ yẹn elékìrí ẹran mẹ́rin kọ́. ẹ ṣe sà so mo lálàá náà ni mo rí i pé mo bá ìyàwó mi sọ̀rọ̀ lójú oorun pé má bínú pé tí mo ṣe sí ọ ní táyì gbà yẹn nípa pé mo ń fẹ́ obìnrin fẹ́ bí pé ọ sábà pé àgbà tó tèmi àti ẹ̀fẹ́ ra mi ṣe ẹni tí ó kébékébé tí máa ń yan àlè pé ìwọ lọ fà ó ìyẹn lójú ìran tí mo ṣe bá sọ̀rọ̀ nìyẹn o so bí mo ṣe wá bá sọ̀rọ̀ oṣoobi yẹn tán òun náà wá bá mi sọ̀rọ̀ bọ̀ mi mọ tí ń bá mi sọ lójú oorun bí mo ṣe lajú nìyẹn mo wá jí mo wá pè bóyá bíi ijọ́ kẹta síbẹ̀ mo wá pè wọ́n á ní ìyá lágbẹ́já mo dẹ̀ lálàá o pé àlá tí mo lá mo rí pé mo ń explain pọ̀ nígbà tí mo ṣe fọ́n táìmù yẹn pé mo ń bí òwe pé kọ́ má bínú pé gẹ́ẹ̀tì mọ̀ ń pa ọmọ pé mo fẹ́ pé òótọ́ ni mo fẹ́ pé wọ́n ló sì fà pé tí wọ́n náà ṣe. àlàyé bóòlù ẹlẹ́rìkiri ẹ̀rọ ti dé ẹ sọ́ra yín. so lọ́wọ́ nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ tọ́ wá ní òun náà ní nǹkan tó ń fẹ́ sọ fún mi ọ wá ní táìmù gbà yẹn pé dádì ni ó ṣiṣẹ́ fún un pé ó ní wọ́n ní kó wọ́n tọ́ ìtọ̀ ìdájí kó wọ́n lọ ra ẹran kiri ẹran mẹ́rin wípé kó wọ́n fi ìtọ̀ ìdájí tó ń bá tọ̀ kó wọ́n fi sè wípé tó ń bá fi sè kó wọ́n wá dín kó wọ́n dín wípé tó ń bá ti dín kó wọ́n wá ti wá gbé wá padà kó wọ́n bá fi ṣiṣẹ́ sí pé mi nìkan mo gbọ́dọ̀ jẹ ẹran yẹn ipò sì ṣe bẹ́ẹ̀ náà mo ní sẹ́mi nìkan mo wá jẹ ó ní ẹ táìmù gbà yẹn ni wọ́n ṣe ìnáwó kan ní táìmù gbà yẹn pé ọlọ́yin nìkan lẹ jẹ́. bẹ́ẹ̀ ni ó lé mi nìkan mo gbọ́dọ̀ jẹ mo ní sẹ́kí wá ní wọ́n ní kíní yẹn sí ó ní mo sọ fún un. ẹ kiri ẹran mẹ́rin. bẹ́ẹ̀ ni sà. pé kó òun ó fi ìtọ̀ dájí sọ́ọ̀rì ẹ má sọ̀rọ̀ sí mi lẹ́nu sáàkì mẹ́wàá ti kọjá mẹ́wàá ti kọjá mi pé kó òun fi ìtọ̀ dájí ṣe kó òun wá dín fún yín kẹ́ ẹ jẹ́ ó sì lóun ti ṣe ẹ̀dẹ̀ náà ti jẹ́ ó wá tó gbàwó tó lóun ti tẹ́ ẹ ti jẹ́ kó tó sọ fún yín ẹ̀. láti last year ni o di ọdún ìlọ ẹsẹ̀ bẹ́ẹ̀. ó ti rò pọ̀ mára yín. ó ti rò pọ̀ mára yín. lẹ́yìn àríbí báyìí kí ló mọ ọmọ wípé ó sì àríbí báyìí ó sì àríbí báyìí ni wọ́n làwọn èèyàn sọ fún mi ń ta. bó kí wọ́n á ní iṣẹ́ tí ni wọ́n lára yẹn ó ṣe. kò yé mi o mo bí lè mo níṣẹ́ kí wọ́n sọ pé yóò ṣe lára mi. it's all right madam ọkọ yín mọ tọjọ àbí ọmọ tọjọ ẹ mọ jẹjọ tí náà pọ. lókọ mi lè bá ń kọ́lé Rebecca. táwọn náà wọ́n jẹ́ bá kọ́lé. ráfì ni ọ̀dà àbọ̀ fún ọmọ Rebecca. bá kọ́lé ráfì ok. níbi tí wọ́n ti parí ọ̀rọ̀ ní tìmù torí ọjọ́ nù. ẹ ṣeun. nọ́mbà 1 ọkọ mi jẹ́ nìkan tó ń ta tẹ́tẹ́ láyàbẹ́ẹ̀tì. káṣá sọ wípé lórí láyàbẹ́ẹ̀tì lówó iṣẹ́ mi. ẹ máa sọ pé lórí tẹ́tẹ́. lórí tẹ́tẹ́ lówó iṣẹ́ mi rún lé lórí. tẹ́tẹ́ yìí lọ tatatata tí mo fi ẹjọ́ rẹ̀ sùn ìránṣẹ́ Ọlọ́run yìí wípé ọ̀rọ̀ rẹ̀ ti sùn. kan rán kí ọkọ mi ó mú owó wọlé lálẹ́ yóò ti bìlífù pàtì lífù ara wa ti sùn kó tó rẹ̀ yóò dé jíjáde ńlájì. dáàdì yẹn wá dáhùn ìpè kí ni nǹkan tí mo wá bẹ́ẹ̀ ṣe mo lò tẹ̀ ti sùn mi àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ gan mọ̀ pé ń ta tẹ́tẹ́ ó di ọjọ́ kan mi mọ̀ pé ó jẹ onímọ̀rúwá ní owó ó di ọ̀sẹ̀ kan ẹni 16,000 naira ó wá lọ ó wá jáde ó wá dé ọmọrúwá yẹn wá wálé ọmọrúwá yẹn ṣe wálé wọn ní ọkọ yín kọ́ madam mú níwọ̀n tí ì wọlé sẹ́tún ṣiṣẹ́ lé ní Sunday ni wọ́n ní láwọn fẹ́ ṣiṣẹ́ lẹ́yìn àṣeyẹdẹ ń jọ yẹn ọmọrúwá ti dé láti 7 ọkọ mi bọ̀ ní tó 11 ní àtọkọ mi wọ́n bọ̀ ní tó 11 wọ́n á dáhùn ìpè kí ni nǹkan tí dáàdì yín máa ń mú ń tabẹ mo ní bí ẹ ṣe máa ń pẹ́ délé ẹ̀kọ̀ọ̀kan ni bí ó ṣe wá ń dé báyìí. kí lẹ́yìn ṣe pẹ̀lú wọn tí wọ́n fi mọ̀ pé tó lọ. ọ̀dọ̀ ni mo fẹ́ bó ṣe wá dé tọkọ mi dé ní nǹkan bíi tó lẹ́hùn yóò wà tọ́nù nígbà tó ti rí onímọ̀rúwá ọmọ wa ní onímọ̀rúwá kó lè mú pé yóò tún sá lọ́mọ yín lọ́wọ́ tẹ́ni rí onímọ̀rúwá ṣe wá rí bí wọ́n ṣe ọwá ní the next day kóun tó sọ anything kí n kọ́kọ́ bó ń pè dáàdì yìí ìgbẹ́lẹ́ ọ̀dọ̀ wa ni wọ́n ń gbé kí n kọ́kọ́ bó ń pè dáàdì yìí mo ní kí ló dé kó wo mọ́rúwá fún kí ni ti dáàdì pẹ̀lú níta lọ́wọ́ dáàdì mo wá pè dáàdì lórí fún ẹjọ́ yọjú sí mi nísàlẹ̀ dáàdì yẹn wá dáhùn pé kí ló dé yàdúpẹ́ mo ní ẹjọ́ nítorí Ọlọ́run mo lálejò sálẹ̀ mẹ́sà ṣe dé ó sálàyé ó ní dáàdì òun mọ́ pàyé ń ṣe ayé ń ṣe yín bíbò àwọn tiẹ̀ dáhùn ìpè táyé bá ń ṣèyàn níjọ́ tí wéyè bá ti mọ̀ pé wéyè ń ṣe ìjọ́ náà lára rẹ̀ yá kí ni tó ṣẹlẹ̀ ìwọ ní kò tiẹ̀ yé wọ̀ mọ́ wípé ó ti sú ọ orí òkè ní wọ́ lọ látàárọ̀
ìwọ orí nǹkan kan tó ṣe ọwọ́ ṣe kéde kan. ẹ̀yin náà dẹ́gbẹ̀ẹ́ save time lẹ́ẹ̀kan. ó ní mọ́rúwá yẹn dá aṣa sí pé òun ṣàmà gba owó lọ ní alẹ́ ọjọ́ yìí. Daddy then travel níjọ́ Monday ọ̀rọ̀ yẹn jẹ́jọ́ Sunday. Daddy yẹn wọ́n náà wí pé kí wọ́n la fẹ́ ṣe nígbà wọn tú àkọ́kọ́ mi wọ́n bá 1,010 naira tó mú bọ́ ní nǹkan tó lẹ́hùn láti ìdájí aago 6 tó ti jáde. bí Daddy yẹn ṣe wá náà wí pé ọmọrúwá kán bò ń bẹ̀ kọ́ mọ gbé mọ́rúwá lọ tóun bá mi ti ṣiṣẹ́ òun wọ́n da owó padà wọ́n wá ṣàyàrí pé òun náà máa san owó lọ́la pé ó mọ̀ pé òun náà ń dìlì fà. bí ọkọ mi sáré dáhùn ìpè kò sí nǹkan tó ń fẹ́ ṣe. Daddy ní láti kó owó tí wọ́n fẹ́ fi wọ mọ́tò ìjọ kejì sílẹ̀ pé kàn gba 1,000 naira owó ọkọ mi kò wọ́n jẹ́ 3,000 naira nínú 16,000 tí wọ́n jẹ́ onímọ̀rúwá. Daddy yìí kó lé lálẹ́ ọjọ́ yìí wọ́n fly ara wọn níjọ́ kejì pé táwọn bá ti dé kó onímọ̀rúwá yẹn wá bá àwọn ipá wọn máa ṣe. bí Daddy yìí ṣáàṣe wá sọ Daddy mi onímọ̀rúwá yẹn ṣe wà náà Daddy yẹn wá pé ìyá Dúpẹ́ so ti rí ara àdúrà tí àgbà ní chọ́ọ̀chì lé ni pé kò tó apẹ̀rẹ̀ àgbàna tí wọ́n gbé káwájú ọkọ rẹ̀ tí wọ́n ní kọ́ mọ́ ṣiṣẹ́ sórí pọ́sẹ̀sì rẹ̀ ní alẹ́ ìbà ìmúni Ọlọ́run tiẹ̀ ṣe Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ lóòótọ́ wọ́n jẹ́ pé wà àwa méjèèjì túbí níbi wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa wọn ṣe. ṣé ń lọ fa àtẹlẹ́ràn ni. ẹ máa gbọ́n wọ́n wá àtijọ́ kejì tí Daddy yìí wà travel tí onímọ̀rúwá náà dé níjọ́ kejì wá gbé mọ̀rúwá wọn náà wípé lẹ́yìn ìdúpẹ́ ṣé bá a ṣe máa bá a lọ lélẹ̀ tẹ́tẹ́ tó ń ta kò jẹ́ kó ní nǹkan lára kò jẹ́ kí ló ní yàtọ̀ tẹ́tẹ́ yẹn ṣe à ń jẹ pé kínní sí ìkíyà ìdílé wa wípé tẹ́tẹ́ yẹn gan láti àárọ̀ ọjọ́ tí mo ti fẹ́ tẹ́tẹ́ yẹn ti wà nínú ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. nígbà tí mo wá tí Daddy wá ti travel dé mo wá béèrè pé Daddy kí ni mo lè ṣe Daddy yẹn wá náà wípé tí màá jáde sọ́ra ra wọn kàn máa wò mí ni wípé ọkọ mi ń jáde kò lákòjọ bí Daddy yẹn ṣe wá ní tí má lè ṣe nǹkan mẹ́rin ṣe nǹkan báyìí wípé kí n ra ẹran wípé ìtọ̀ tí mo bá kọ́kọ́ tàn kí n fi bù kí n dẹ̀ fún wípé bí ìgbẹ́ ṣe ń rùn sí ènìyàn pé yóò rùn sí. tẹ́tẹ́ yẹn máa rùn sí. ó máa rùn sí tí kò ní dáná kò dẹ̀ jù báyẹn lọ mo ẹran yẹn ń 300 gan ni mo rà ní òjì kò dẹ̀ ṣe 4 ni wọ́n gbé sí bí mo dẹ̀ ṣe bọ̀ tán mo lọ gbé fún Daddy yẹn wọ́n bá mi báyà pray sí báyà dẹ̀ ṣàyẹ̀ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kan sí ó ṣàlè kí n gbà wọ́n ní kí n mú jẹ́ ń bẹ̀ ó ti jẹ́ tọ̀dọ̀ mi ìgbà tí mò ń gbé bọ̀ kí a lọ mú kí a lọ gbé dání kí a lọ ṣe mo ní ẹran ni mo gbé dání à wọ́n ní bó a lọ ṣe rí wọ́n jẹ́ gbàlọ́ mi àwọn náà jẹ́ yòó ní alẹ́ ọjọ́ yìí àfi bó ṣe di tí mo sọ yìí December 2020 ẹni ọ̀rọ̀ ìyá rẹ̀ ò sí ní mọ̀dẹ̀ ń pe pẹ́rẹ́ǹtì ẹ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́gbọ́n wípé nǹkan báyìí ni ọkọ mi tó ń ṣe wípé ogun tẹ́tẹ́ yóò ṣe ti wá sú mi báyìí débi wípé tó bá fi lè mọ̀ pé ó ń jáde tí yọmọ tàn kan. it's alright bàbá ẹ súnmọ́ wájú ṣé lóòótọ́ ni ẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn. lóòótọ́ ni ṣùgbọ́n mi kọ́ mú sí fún un ìgbà tí obìnrin yìí tó wá sunkún bá mi lórí ọ̀rọ̀ pé ọkọ òun ta tẹ́tẹ́ tó jẹ́ pé èmi gangan lóòótọ́ àìmọye bí ni mo ti bá ṣe dúró lọ́dọ̀ onímàrúwá nígbà tí ò bá sanwó àìmọye àwọn tí ń fún un lówó ojúmọ́ ni mo ti bá ṣe dúró nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dáhùn apá ara mi ni màá ti sanwó yẹn màá wá ní kán mọ̀ sọ fún un pé mo ti san so tí ó bá fún wọn lówó yẹn padà kán bá mi gbà á pé àánú wọn máa ń ṣe mí ẹjọ́ tẹ́tẹ́ yẹn tí wọ́n ń rò káàkiri ni mo ṣe wọnú ìdílé wọn ní táìmù tó lé ìyàwó ẹ̀ lọ tí mo ṣe dá sí pé kí ló dé ó dẹ̀ ṣàlàyé mo lókè nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìránṣẹ́ Ọlọ́run ni mí ìwọ náà ìránṣẹ́ Ọlọ́run ni ó ṣe bí wọ́n ti ta òróró lé ọ lórí ẹ kúkú máa fi ẹjọ́ yín sùn mí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run kí n dẹ̀ máa bá yín sọ̀rọ̀ kí n máa gbà yín níyànjú pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ aláìgbàgbọ́ làwọn tẹ̀ ń lọ ro ẹjọ́ yín fún wọn ó tún máa dákún ìdílé yín ni so táìmù tẹ́lẹ̀ wá tó ṣàlàyé ọ̀rọ̀ tẹ́tẹ́ pé ó tiẹ̀ ti sóhun kan nìkan tó sunkún wá sọ́dọ̀ mi mo lókè mo ní mi mọ ní tí wọ́n ń lò sí tẹ́tẹ́ ṣùgbọ́n màá bọ́ ọ ṣèwádìí ẹ̀ mo ní tí ọba ṣe tọ́ọ̀bà wá nǹkan ṣe sí lóòótọ́ ẹ sá ṣèwádìí. mo wá lọ sọ́dọ̀ sísítà mi tó jẹ́ wòlíì mo wá bi wọ́n léèrè pé ẹ dákun tí èèyàn bá ń ta tẹ́tẹ́ kí ni nǹkan tí wọ́n lè ṣe tí tẹ́tẹ́ yẹn ó fi yọ ní ẹ̀mí ẹ̀ tí ó fi rùn sí ìyá yẹn ni pé kí n lọ mú ń tọ̀ wá kó mo wá kàn ṣe kíni mo ní kì í ṣe mú lè gbowó lọ́wọ́ ẹ̀ pé àbúrò mi nínú Kristi ni pé ká sọ ìdí ẹ̀ fún mi kí n sọ fún wọn kán lọ sí onísọjí lèmi mo máa ń travel káàkiri ìlú ni mi ìdẹ̀ráyè wọ́n sá sọ wọ́n ní kí n sọ pé ìyàwó ẹ̀ tàbí ìyá ẹ̀ kí n ní pé kí wọ́n lọ ra ẹran náà mọ̀
pé ìtọ̀ tí wọ́n bá tọ̀ nídàjí kí wọ́n fi bọ ẹran yẹn, kí wọ́n ka Psalm 18, 42 àti 43 sí, kí wọ́n wá ṣàdúrà sí pé bí ìtọ̀ ṣe máa ń rùn sí ẹni tó bá tọ̀ kí tẹ́tẹ́ yẹn ó rùn sí kọ́mọ lè dédìí ẹ̀ mọ́ pé so pé kí wọ́n jọ jẹ́ kọ́mọ dàbí ìgbà pé wọ́n fún un ní poison jẹ. Mo dẹ̀ ní mo ti gbọ́, mo dẹ̀ pé ìyàwó ẹ̀, mo dẹ̀ ṣàlàyé fún un nǹkan báyìí ní ẹni kẹ́ ẹ ṣe o, ó lóun ti gbọ́ mọ́. nígbà tí ó ṣetán ó lóun wá gbé báyìí. nígbà tó ṣetán níwájú Ọlọ́run àti èèyàn ó gbé ẹran yẹn wá sọ́dọ̀ mi bó ṣe gbé ó ní mo ti ṣetán o, mo ní gbọ́ nǹkan báyìí ni máa sọ sí pé. ẹni ẹ bá wọn sọ yẹn sí. àwọn ọmọ ṣe èmi mọ sọ sí pé ọ̀rẹ́sẹ̀ lọ gbà padà ní lẹ́yìn gbogbo lọ wọ́n bá ṣiṣẹ́ sí lọ́rẹ́sẹ̀ wàá dá padà fún mi. It's all right. Okay. It has been established pé lódodo ńlọrẹ rán lódodo ńlọ mú ìtọ̀ ọ̀dájí ńlọ fi ṣe é fún yín lódodo sì ni pé ẹ̀yin ti gbé e jẹ kí ló wá ṣẹlẹ̀ sí. Thank you for watching that short clip from DG Naija. We do love you. To see you more next time. And don't forget, let's hear your opinion. What do you think about this story you just listened to? Who is supposed to be blamed? If you are the husband, what do you think you would do? Like, somebody came to cook for you and all of a sudden, you even notice that something is not even right with you again. And then the pastor is not even sounding like he's guilty. Let's hear your opinion in the comment section. What do you think about this video? Are you listening to the video right now? Anyway, thank you for watching once again. DG Naija. See you.